gbajúmọ̀ olórin fújì ní Alhaji Abdulwasi Alabi Ọ̀dẹ́tọ́lá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder, ó mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí ńlá nípa ikú gbajúgbajà òṣèrékùnrin ní Alhaji Taiwo Hassan, ẹni tí gbogbo ayé mọ̀ sí Ògògó ọmọ Kúlódò, tí Pasuma Wonder tó sì jẹ́ kó di mímọ̀ wípé níṣe ni ikú ọkùnrin náà ó mà dùn wọnú egungun. Kódà Pasuma tú àṣírí pé di àsìkò yìí ó ní níṣe inú ó sì ń dàbí àlá lójú òun, tó sì ń dàbí pé kí wọ́n jí òun dìde lójú àlá, wípé àlá lòun là pé Ògògó kú àti pé ó sì wà láàyè ní ojú ayé. Kì í ṣe ìròyìn mọ́ tàbí nǹkan tuntun pé lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 17 nínú oṣù kẹjọ ọdún yìí, the 23rd of August 2026, ó ní Ògògó ẹni ó máa kú, ló jáde láyé lẹ́ni ọdún 66 66 years lẹ́yìn tí àìsàn jẹjẹrẹ tí ó wà ní ìpele tí ó burú, ìyẹn stage 4 cancer, tí ó ti dá a gúnlẹ̀, tí ó dà á láàmú, tó sì jẹ́ pé lẹ́yìn tí Ògògó tó jáde láyé ẹni wọ́n lọ sìnkú ẹ̀ nílànà ẹ̀sìn Islam lọ́jọ́ kejì sí ìlú abínibí ẹ̀, ìyẹn ìlú Ìláró ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ṣá o, lẹ́yìn ikú Ògògó, ẹni ọ̀pọ̀ èèyàn ni wọ́n mọ̀ bí Ògògó báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ sí i, nítorí láàrin àwọn akẹgbẹ́ àti àwọn olólùfẹ́ níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fi ọ̀rọ̀ síta lórí ẹ̀rọ ayélujára láti ṣe ìdárò ẹ̀ àti láti sọ àwọn ọ̀pọ̀ nǹkan rere nípa ikú Ògògó, tí ó mọ eré ṣe púpọ̀ débi pé àwọn èèyàn máa ń pè ní action man. Ṣá o, nígbà tí ó ń tú àṣírí lórí ikú Ògògó, Pasuma Wonder àti gbogbo èèyàn tó mọ̀ sí ọ̀gá ńlá fújì àbí bàbá jẹ́jẹ́, ó jẹ́ kó di mọ̀ pé ikú Ògògó náà ó mà dùn òun kọjá sísọ. Bẹ́ẹ̀ ló ní níṣe ló ń dàbí àlá lójú òun, tó sì wá jẹ́ lójú mọ̀ pé eré tíátà ilẹ̀ Yorùbá kò ní rí bákan náà mọ́, nítorí pé wọn yóò mọ̀ wípé àwọn pàdánù èèyàn pàtàkì. Orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní Instagram ní Pasuma ti lọ ṣe ìdárò Ògògó. Díẹ̀ lára ọ̀rọ̀ tó sì kọ lédè òyìnbó tá a ti túmọ̀ sí èdè Yorùbá ni pé my heart is completely broken. Writing this feels like a nightmare I can't wake up from. My dear brother Alhaji Taiwo Hassan Ògògó, you fought so hard, but Allah loves you more. Yoruba cinema will never be the same without you, without your towering presence and beautiful soul. The tears won't stop falling, but I find comfort knowing you are resting in perfect peace. May Almighty Allah grant you a Jannah Firdaus and wrap your beautiful family in his comfort. Sunre o ẹ̀gbọ́n mi, ọ̀rọ̀ tí Pasuma Wonder tó kọ rèé, tó sì jẹ́ pé níṣe ni Pasuma jẹ́ kó di mọ̀ pé ikú Ògògó náà ó bà òun lọ́kàn jẹ́ kọjá sísọ.